Hello. Nǹkan bẹ́ẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ ní dúníyàn. Mo bá ní Adétutù Tósìn, olórí Adétutù Tósìn, wọ́n ní òun àti Blue láìsí olórí Rónkẹ́. Wọ́n jọ pòṣọ, wọ́n jọ kúrú, wọ́n jọ dọ́gba. Pé ṣe ló sọ pé Adétutù ó lọ jábá olórí Blue pé ìwọ lẹ́nu ẹ̀. Wọ́n ló sọ pé ọmọ tó mú bí pé kì í ṣe kábíyèsí lòun bí fún. Pé gbàdúgbàdú máa gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. Ṣebí ó lọ wà láàfin, ó páàsì, ó fẹ́ẹ̀lì, ó lè kúrò ní kíláàsì kan. Pé wọ́n ká máa fi òun wé àwọn tó jọ ń wọlé wọ̀de tó ń ṣe òtún wọn pọ̀ síra wọn. Gbogbo ìfẹ́ ṣe fún olórí Naomi, most especially wọ blue bí màá ṣe mẹ́wàá fún máa sọ pé tèmi yàtọ̀. Gbogbo nǹkan tẹ̀lé sì tó jóná, tí lè fi jó, gbogbo àgbẹ̀ pẹ̀lú máa tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ fún yín. Ó lóun dira wà ní o. Tẹ́ wá sọ pé ẹ̀yin mọ òtún wọn pọ̀ ṣe. Ó máa sọ pé ibi tí ẹ̀ẹ́dì ni tòun ti bẹ̀rẹ̀. Ó ní so mind you, jẹ́ kí tó bá jẹ́ kó rí ẹ pé màá sọ fún ẹ pé bó ṣe wá sáàfin bẹ́ẹ̀ náà ló ṣe máa lọ. Ó ní àfi tó wáyé pé òun kọ́ olórí Adétutù Tósìn. Gbẹ́gbẹ́ tẹ̀ bá bí rádaràdà tẹ̀ bá òun ṣe. Òun gbàgbé rẹ̀ òun lè ṣe òun gbàgbé pẹ̀lú yín. Pé kí olórí Rónkẹ́ kó rúbò owó dáadáa. Òun ń ṣe àwọn tẹ máa ń fèsì, tẹ máa ń fi kíní bára wọn. Tẹ́ ń fi kíní bára wọn ṣe nonsense. Ó ṣùgbọ́n tòun òun wá make sure pé ó ní ṣerú ẹ̀ mọ́. Ó ní wàá kúrò láàfin, ó dẹ̀ ní mú sísì kankan jáde, pé òun á bọ́ǹdù lẹ̀, òun á gbú ẹ jìgìjìgì. Can you imagine? Ó lóun wà lẹ́yìn Naomi kéde pé òun ò ní anybody tó lè respect àfikún Naomi. Ó lóun á dẹ̀ make sure pé tí wọ́n bàjẹ́, wọ́n sọ pé ọmọ tó ń gbé wá sáàfin. Ó dájú ìwé bàbá ọmọ fún mi, ó kò jù. Ó ní fún ìfẹ́ bó ṣe ló sọ pé Adétutù kọ́ ló ní ọmọ, ta ló wà lọ́mọ. Ó ní kó wá bá wọn, ó ló lọ já lọ bá ń lè. Wọ́n láwọn kábíyèsí àtàwọn ìjòyè pé wọ́n ń ṣe meeting lọ́wọ́ náà wá gbọ́ ìgbé tán gbàriwo. Kábíyèsí wá command àwọn gas pé kán lọ wo àwọn tó ń pariwo. Wọ́n bá pé olórí Adétutù àti Blue wọ́n jọ ń gbọ́n mi sí omi òtò. Wọ́n ní àwọn gáàsì yẹn wọ́n là wọ́n tí pé wọ́n ò gbọ́. Wọ́n là wọ́n tí pé wọ́n ò gbà. Pé ariwo pé tẹ bá rí nǹkan tí ìyàwó kékeré tó ń ṣẹ̀ṣẹ̀ fọ̀ ẹ́ wálé. Pé tẹ bá rí pé tí ẹ̀yẹn lágbára ju ti àwọn tó bá ń lè lọ. Wọ́n ní kí n má ṣe kékeré. Àti sọ pé Adétutù yẹn ó dàbí pé ìṣẹ̀lẹ̀ àgbọ̀ pé ó ní pretext ni. So pretext yẹn tó jẹ́ ìṣẹ̀lẹ̀ ìrú tún bà wá pé so yẹn pé gbogbo kábíyèsí gbogbo àwọn tó ń fẹ́ sí ààfin alágbára ni wọn. Kò sí kankan tó máa fẹ́ wá sáàfin tí ò ní tàbí ọbẹ̀ tí ò tiẹ̀ ní ṣó agbára ṣe rí pé yẹn lágbára. We don't even know what is happening. Kábíyèsí náà ló lè gbàrú ẹ̀. Òun ló lè gbàrú ẹ̀ because ẹ wọ́n pé kábíyèsí náà wọ́n ní apá kan òrìṣà apá kan human being, that is kábíyèsí. Wọ́n ní òǹgọ̀ deity fún rẹ̀, another deity entirely. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Abájọ náà tí kábíyèsí lọ gba Ògúnjayé láàyè pé kó gbé wá sáàfin. Wọ́n sọ pé kábíyèsí àwọn ò fẹ́ Ògúnjayé mọ́. Ògúnjayé ṣe wọ́n ṣìkàṣìkà. Ògúnjayé ó hàn wọ́n léèwọ̀. Kábíyèsí mọ̀, ó mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Kábíyèsí ẹ wá nǹkan ṣe sí i, ẹ fá nǹkan ṣe sí i. Mo mọ̀ pé ẹ ṣe adákẹ́jà ní ẹ ṣe indirectly pẹ̀lú wọn bẹ́ẹ̀. I know. Wọ́n ní pẹ̀lú gbogbo ẹ̀ báyìí bí kábíyèsí ṣe ń gbọ́ bọ́ ṣe ń ṣe wàhálà. Wọ́n ní àtìgbà tí because Adétutù ti mọ gbogbo weak point ààfin ẹ̀
wọ́n ní Naomi nìkan ló fún ní respect. Naomi kẹ̀dẹ̀rẹ́ tó fún ní respect. Naomi tiẹ̀ ti agbọ́n ta ó ti gbọ́n nù ní nǹkan tí Lizzy fojú ẹ̀ rí tó kọ́kọ́ fa Lizzy mọ́ra bẹ̀tẹ̀ àwọn tó ń comment wọ́n bá ní kí Naomi ṣọ́ra o kí Naomi ṣọ́ra kó má sọ pé Adétutù ń respect òun àbí tí Adétutù ṣe kíní kó má fẹ́ anybody mọ́ra ó dúró stay on your lane. If you don't stay in your lane ìwọ ló mọ̀ wọ́n nìkan tí tó ti ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ tún ṣẹlẹ̀ sí ìyàn lẹ́lẹ́kejì. You have to be very careful. Nǹkan tó ń sọ allegedly o mi bá wọn gbé láàfin nǹkan tá a gbọ́ láàfin. But what I want to tell Adétutù ni pé Adétutù déédéé mìíràn wọ̀ èmi mọ̀ pé tán bá tọ̀ ẹ̀ ìwọ́gbọ̀n ní tán wọn bẹ́ẹ̀ tó wáyé pé ó ní nǹkan kan tó gbọ́ láti ta déédéé mìíràn wọ̀ déédéé mìíràn wọ̀ nǹkan tí èèyàn bá ṣe tó bá léèyàn ṣe ó kàn máa fi wọ́n máa ṣe rírìn. If it is you are a good Christian tó Christian ní Adétutù tó dù kékeré ní tiwọn ó rí wọ́n ṣe ń fi Queen Naomi làgàlàgà because ó dúró gidi. Kí la fẹ́ sọ ní ti Naomi nǹkan tó ju Naomi rí láàfin ẹ̀dá kan gan ni tí ó bá jẹ́ ẹ̀dá kan bá tráyẹ̀ àwọn tó kù bá tráyẹ̀ àwọn gan wọ́n mọ̀ ibi tó kù sí lára bẹ́ẹ̀ tí Naomi dúró bí igi àràbà ó dúró digbí pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tí lè gbà because òun ló láàfin. Ṣé nǹkan ìyàwó gbọ́dọ̀ ní misunderstanding tó fi wá di rọ̀ǹtò báyìí tó fi di pé Naomi gbọ́dọ̀ ṣe wọ́n fẹ́ ṣe ní ìdìbẹ̀tọ̀ lọ́wọ́ sọ pé náà ìwọ gangan ló ń fi tìtorí ẹ̀ wá sáàfin torí tiẹ̀ ló ń ṣe lórí kábíyèsí ló ń ṣe ní kó wá sáàfin. Ṣebí Christian ni Naomi ṣebí oníṣẹ̀ṣe ni kábíyèsí ọ̀nà tí kábíyèsí fi ṣe ìyanu bí ìyanu fi ṣẹlẹ̀ lọ́nà ní ayé kábíyèsí tí Ọlọ́run nífẹ̀ẹ́ kábíyèsí gan ó nífẹ̀ẹ́ wọ́n ń bú Naomi ìbí wọ Christian ó dẹ̀ pé rẹ̀ ní prophetess kí ló wá ń di ìdí òrìṣà kí ló wá ṣe lọ́dọ̀ kábíyèsí ó mọ̀ pé kábíyèsí oníṣẹ̀ṣe ṣe bíbélì sọ pé a gbọ́dọ̀ fi àìdọ́gbadàpọ̀ mọ́ àwọn aláìgbọràn bẹ́ẹ̀ Ọlọ́run mystery lọ́nà God knows better than us. Mo ti sọ fún yín pé kẹ́ bá fi ẹnu sọ̀sọ̀kúsọ ẹ má sì kí nítorí tí Ọlọ́run bá dìde ogun pẹ̀lú yín torí ògbé níjà tọ́lọ́run kọ́lọ́run gbé níjà ó ní mínì ẹ̀dẹ̀ wo gbogbo bó ṣe ń gbógun ti Naomi ní ààfin níṣẹ́ ló dúró digbí ó fi àdúrà jagun fún ọkọ ẹ̀ bó ṣe wà yìí. Ṣé mọ̀ pé kábíyèsí ò lè wọ́n ní ṣọ́ọ̀ṣì Naomi kíákíá ti lọ sí wọ́n tún bínú wọ́n tún wá lọ sí ṣọ́ọ̀ṣì Naomi wọ́n ti ní kọ́kọ́ òun jáde báwo ló ṣe wọ́n máa bọ́ ẹni tí ò gba tiẹ̀ tí ò bẹ́ẹ̀ ṣe religion tiẹ̀ ìwọ ló dẹ́ bá ṣe religion ìdá kan mọ̀ ṣẹ́yìn lẹ́ni ẹ̀mí ara yẹn ṣẹ́yìn lè dá kábíyèsí abẹ́yìn lè dá kìnnì ẹ̀yin gbogbo ṣẹ́yìn ẹ̀yin ló dára yín bí ó ṣe wọn Ọlọ́run ló ń ṣọlá ẹni ọba kọ́ba tó wà ní ayé tó wà lórí ìtẹ́ Ọlọ́run mọ̀ sí so ẹni tó bá dẹ̀ mọ̀ Ọlọ́run kó múra sí àdúrà nínú Ọlọ́run nínú Jésù because òun nìkan ló lùgbàlà tó lè gba gbogbo yẹn láìsí làálàá ẹ jọ̀ọ́ torí ọlọ́ṣẹ́ rí gbogbo èèyàn ń bìlì bàtà ìsọ̀tọ̀ tó sọ sí Naomi ẹ jẹ́ ya mẹ́ṣọ́ ni kí Ọlọ́run má bá visit yín unexpectedly. Ẹ̀yin èèyàn wa ẹ bá mi share ẹ bá mi like mo ní kí n sọ fún wa torí àní gbọ́ ká má jẹ́ kẹ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tẹ́ ẹ bá share ẹ bá like ẹ bá subscribe ẹ bá fi tó kù sí comment section àbọ̀ Ọlọ́run adájú lórí wa láyọ̀.